tó ṣẹlẹ̀ náà nìyẹn àwọn tí wọ́n láwọn fẹ́ gbé àrà tuntun wípé lẹ́gbẹ́ o ó yẹ ká lè máa sọ pé à ń ṣe ìdìbò yan àwọn tí ó máa darí ẹgbẹ́. Tẹ́ bá sọ fún wọn pé tẹ́ bá fẹ́ gbé yẹn wọ̀ ẹni tí ò kájú n tó wà nílẹ̀ yìí tó bá lọ wá lówó lọ́wọ́ tó wá fi ṣe pé owó yẹn ló fi bá àwọn èèyàn sọ̀rọ̀ tó wá fi di pé wọ́n wá yàn sípò ẹgbọ́n ni ó bẹ̀gbẹ́ jẹ́ wọn. Ilé tó wà lẹ̀ ok nígbà bàbá Láyínká bàbá wa Awólọ́wọ̀ wà láyé ẹni ṣé ẹ lè sọ fún pé ká máa ṣe ní ọdún mẹ́rin láàmú fi yan olórí fún Afẹ́nifẹ́re yìí àbí bàbá Adésànyà lẹ́fẹ́ bárú ẹ̀ sá bàbá Ajásí. ṣírú ẹ̀ náà ló wá ṣẹlẹ̀ sí YC. n tó ṣẹlẹ̀ sí YC nìyẹn nígbà bàbá wa Adéyínká gómìnà àná bí wọ́n ti ń pe bàbá wa yìí. Adéyínká Adébáyọ̀ nígbà wọ́n papòdà ní YC ọ̀dà ta ni ó jẹ́ lórí ṣé bàbá Aláyàndé ní ẹ̀bí gbogbo ṣáà dàrú lọ sẹ́kítírì wọn náà tó fẹ́ change ẹ̀ ní tí wọ́n tẹ̀ wá ń sọ òtí ẹ̀ wá dáa wọ́n bẹ̀ sí tú àṣírí ara wọn. wọ́n ń káṣírí ara wọn ẹ̀gbọ́n mi Dr. Ọlájídé tiẹ̀ wọ́n tẹ̀ ti gba ọ̀nà ìlú wọn lọ ní Ẹfọ̀n Aláàyè pé tó bá wù yẹn a sì sọ àti wí ẹnu ni ò káwọn aláṣejù wọn a wí ntẹ́sọ̀ yóò bẹ̀gbẹ́ ẹ̀yìn jẹ́ ó sì bàjẹ́. nǹkan kan náà ló ṣe ẹgbẹ́ Yorùbá World Council wọ́n pọ̀ ọmọ kan ní Tajudeen Adigun Rahim ọmọ dáadáa ni ọmọ Ìkòyí ilé lẹ́gbẹ̀ẹ́ Ògbómọ̀ṣọ́ ọmọ dáadáa ni Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ agbọ̀nyùn ọmọ gbégbìn wọ́n ní ogun ẹ̀rìn jìnnà ní múlẹ̀ Oníkòyí wù mí gbé ogun ojoojúmọ́ ẹni máa mú gbó náà máa múlẹ̀ ní Olúgbọ́n sùn mí lọ. Ìkòyí ilé ọmọ dáadáa ni ó ṣe dáadáa sílẹ̀ Yorùbá àwọn YC wọ́n ní kó máa ṣe olùdarí àwọn Yorùbá World Congress wọ́n ní kó máa ṣe olùdarí wọn lọ ní ìlú òyìnbó UK àti gbogbo Europe ọmọ Yorùbá pẹ́gbẹ́ yẹn jọ wọ́n ti sọ fún mo sọ fáwọn kan náà pé ẹ mọ àwọn tí wọ́n fún yín ṣẹ̀ṣẹ̀ mi mọ̀ wọ́n o mo mọ̀ wọ́n dáadáa wọ́n ta epo sí àlà yín wọ́n gbọ́ sí mi lẹ́nu pé èbó oṣù mẹ́ta tí gbogbo ẹ̀ ti dàrú ọmọ yẹn ọmọ kékeré Ọlọ́run á bless ẹ̀ púpọ̀ tẹ́bálẹ̀ fẹ́ yọ owó tọmọ yẹn ti ná a gbọ́dọ̀ máa sọ fún wọn nígbà tó wá pẹ́ ké gbàjarè wá bá mi ní mo ti sọ fún ọ pé àwọn tó fẹ́ bá ṣe yìí wọ́n yàtà sí wọ́n bí wọ́n léere. àwọn wo làwọn tó fún un níṣẹ́ ṣe yìí. àwọn tó fún un níṣẹ́ ṣe sí wọn mọ́ra wọn ni ìbọ́dọ̀ Akíntóyè ni kí ló ṣẹlẹ̀ sí wáyé nígbà Yorùbá World Congress yẹn tó bàjẹ́ tán kọ́nà ni wọ́n lọ bẹ̀rẹ̀ ní tí ń jẹ́ ìlànà ń dà báyìí ní ìsìn. ń pẹ́ nìkan ló olùlànà tí ò ní pathway kí ló fẹ́ fi mú yín kúrò nínú ilẹ̀ Yorùbá ọ̀dà bóun lèèyàn ṣe kúrò nínú ìlú kankan àwọn tó ń gbé ní òkè òkun gan yà mí lẹ́nu ṣé àwọn Wales ṣé àwọn Scots ṣé àwọn Ireland Northern Ireland ṣé wọ́n ti fẹ́ kúrò ní United Kingdom ti pẹ́ ni tí wọ́n ti ṣe Scotland tiẹ̀ ṣètò rẹ̀ wọ́n ṣe referendum yẹn ẹgbẹ́ kan tiẹ̀ wọlé tó jẹ́ pé MS Sturgeon obìnrin òun ló ó tẹ̀ di the first prime minister ṣùgbọ́n wọ́n èrí ṣe títí dì sí yìí àwọn Sinn Féin wọ́n ti ń bá àwọn UK fà ní ìsìn láti late 60s 70s táwọn náà gbé militancy jáde tí wọ́n ṣe ẹ̀yin tẹ́ wọ́n lè yìnbọn ẹ̀mọ̀ bó ṣe rí ok ta ni ó bá yín la kí wọ́n ti pè àlà torí níta ń sọ nípa restructuring ni pé àlà ni ó fi oko ọ̀lẹ hàn ló ń jẹ́ restructuring ẹja tí ẹ̀ kọ́kọ́ gbà yẹn á pò ná ẹni ó dáa ẹ tí ẹ fẹ́ sọ pé àlà ni ó pin gbogbo wa sáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ó dáa
ọ̀yá mo làlá ilẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀ oje. Bẹ́ẹ̀ ni ṣé ẹ fẹ́ lẹ́ẹ̀fẹ́ múlẹ̀ Yorùbá nìsín àwọn okùn kọ́ local government 6 làwọn Yorùbá ní Kogi ṣùgbọ́n ìpínlẹ̀ Kogi 21 local government ni 6 ta ló fẹ́ bá yín draw ẹ̀ táwọn ẹ ti bá àwọn okùn gan sọ̀rọ̀ wọ́n sọ fún àwọn mọ̀ lọ́dọ̀ yín. Kwara ńkọ́ àti ẹ̀wà ní problem nínú Ìlọrin 12 local government nínú 16 ní Kwara ló jẹ́ Yorùbá pọ́nbélé lẹ́ẹ̀mọ́ gbá wọn bíi Bọ́lájí Abdullahi àwọn ẹ̀ṣẹ̀ Yorùbá o àwọn ẹ̀ṣẹ̀ Yorùbá o Yorùbá lẹ́sìn sọ. Ẹni tó jẹ gómìnà yín gan ẹni tó jẹ gómìnà yín bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ ló kọ́ jẹ first lawyer ní gbogbo Òkè Ọya ní 1953 ní gbogbo Òkè Ọya nígbà tí Sapara Williams wá ti kọ́kọ́ jẹ́ first lawyer ní 1853 a whole 100 years Yorùbá tún ni ṣùgbọ́n gbà gbogbo ẹ̀ bá dé lẹ́ẹ̀ma tún gbọ́ra yín ní Fúlàní èwo ọba yín gan kí ni ń jẹ́ kí ló kọ rẹ̀ bẹ́ẹ̀ kí ló kọ Yorùbá ní jẹ́ kó tó di kó wá pera rẹ̀ ní Sulu Kanani Sulu Gambari Sulu Kanani is Gambari Sulu Kanani yẹn ni ó wà nù Kùránì èyí jẹ́ Sulu South Africa Sulu Kanani yẹn ni ṣùgbọ́n Gambari tẹ̀ fi kún kíkọ́lá pọ̀ ń bọ́ lé ìyá rẹ̀ ibo ìyá kí ni ìdètè tí ìyá rẹ̀ sọmọ́ bò ìyá rẹ̀ ẹ mọ̀jà purọ́ tara wa jẹ́ ibi àti ní problem gan ni lọ́rẹ̀ so nígbà tẹ́ bá lẹ́ fẹ́ draw Yorùbá map yín nìsín ṣe é draw Ìlọrin náà mọ̀ ẹ tí ì máa ń tẹ́ kò tiẹ̀ yé wọn bá àwọn oníyọ̀ bá wa pààlà bá a ṣe jókòó ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́. Àwọn ọba aláyé nílẹ̀ Yorùbá àwọn náà ò tún gbà síra wọn lẹ́nu àwọn dúnkù abẹ́nú ìgbà kan tẹ́ wà táwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní wòye pé láàrin Aláàfin àti Ọọ̀ni tilé Ifẹ̀ kábíyèsí àwọn ọba méjì. wọ́n jóyè nílé Ifẹ̀ ó sì yẹ lè jóyè nílé Ifẹ̀ oyè tí mo jẹ́ gan ìṣòwò kékeré o wọ́n fún mi ládé fún gbogbo Olú ọmọ. Bàbá tó bí bàbá tèmi lọ́mọ ó ṣe ọdún 25 years ló ṣe nílé Ifẹ̀ àwọn kan tí a sọ pé Ifẹ̀ mọ̀ làwọn Adéjùmọ̀ ń fò láti bò ẹni tẹ́ ẹ bí ní 1880 nílé kúkó mi ní Òkè Ọ̀fà bàbá àṣàlẹ̀ yóò já di ọmọ Ifẹ̀ kò sì déédéé di pé ó lọ lé Ifẹ̀ bàbá tó bí bàbá tèmi mọ́ gbọ́ dáadáa o ẹni tó ọkọ jẹ́ Adéjùmọ̀ gan tó jẹ́ bàbá tiẹ̀ òun gangan ló ṣe aṣojú fún Abẹ́sẹ̀ kúkó mi nígbà wọ́n fẹ́ parí ìjà tí ń bẹ láàrin Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ó ń bẹ nínú tí mo fi ránṣẹ́ sí ọ gẹ́gẹ́ bí àwòrán tí mo fẹ́ bọ̀rọ̀ lọ ni pé ó jóyè ńlé Ifẹ̀ gbọ́n tí mo gbé karí gangan ni Mọ́gàjí Ìbàdàn bí ọba bòmí. ṣùgbọ́n bí ẹ bá fẹ́ sọ pé ẹ fẹ́ sọ̀rọ̀ Ọ̀yọ́ ẹ fẹ́ sọ̀rọ̀ Ọọ̀ni òótọ́ méjì kan wà tá a gbọdọ̀ ever ká gbàgbé o lẹ́nu Ọọ̀ni ni mo ti kọ́kọ́ gbọ́ kan tí màá sọ fún yín lónìí wọ́n ní orírun gbogbo wa òun ní Ifẹ̀ ẹ ń bá lóun fẹ́ sọ pé òun fẹ́ jiyàn yẹn kò lè ráyé wá o orírun wa nílé Ifẹ̀ Ọ̀rànyàn gan Akin Ọ̀run Gbàjúre Ifẹ̀ ló ti dìde o ẹ̀ṣẹ̀ inú lé ní Aláàfin wa ní kó tẹ̀ tó ṣe pé à ń sọ̀rọ̀ kìnìún kan pé àwọn kan ni wọ́n ti wà ní èdè tí Ọọ̀ni tí Ọọ̀ni sọ mo fẹ́ sọ Ọọ̀ni ní àwọn kan ti wà wájú tí ó jẹ́ in the forefront jagunjagun ní Aláàfin nígbà tí wọ́n fẹ́ parí ìjà tí ń bẹ láàrin Ẹlẹ́pẹ̀ ní Òkè Ìṣẹ̀pẹ́ o Ẹlẹ́pẹ̀ ní Rẹ́mọ yẹn àti Àkárìgbò gbogbo Rẹ́mọ ní Ṣàgámù wọ́n ránṣẹ́ pé Aláàfin ní ẹ má pè mí sí ròyìn ìdí ẹ̀rẹ̀ nígbà àwọn Ìjẹ̀bú ń bá àwọn Ẹ̀gbá jà Aláàfin ó ṣe Ṣàngó ló ránṣẹ́ pé lórúkọ Ṣàngó mo dá ìjà yìí láàrin èmi mo dá dúró nítorí
ejìrìn tá a máa fi lọ bọ́ sí Èkó tá a fi kó nǹkan wọ̀lú àti nǹkan ọjà ogun yẹn ò jẹ́ kó wọlé. Aláàfin pàṣẹ ni àti Àwùjalẹ̀ o àtàlákẹ́ o wọ́n dáwọ́ ogun dúró ni kí ló dé wọ́n fi ṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n nígbà tó wá di pé ta ni ó sọ pé ta ló la dé nínú Ẹlẹ́pẹ̀ àti Àkárìgbò, Aláàfin wọn ni òun ni yóò dá ẹjọ́ eléyìí torí Ifẹ̀ gbogbo wa ti wá àtẹ̀mí gangan. Ọọ̀ni tó sì lọ ṣe ẹjọ́ yẹn jọ náà wọ́n jẹ́ kó rí ẹnìkan wọ́n da aṣọ bò ni kò sẹ́ni tí fojú rí Ọọ̀ni èèwọ̀ ni. nígbà ó sì ti pronounce judgement òyìnbó tó tọ́jọ́ lọ ó jẹ́ ní táwọn nìkan trust ní àwọn ìkúrò níbi ní gbogbo ọba alẹ́ Yorùbá ló wà lẹ́yìn odi nígbà tó Ọọ̀ni tán tó gbọ́ pé Ọọ̀ni wọlé ni wọ́n tó wọnú ìlú dépò pé wọ́n lọ sáàfin. Àwọn òyìnbó kan kọ ìwé kan ní 1400s mo sọ orúkọ ìwé yẹn mo sọ gbogbo ìtàn yẹn ní ààfin Ifẹ̀ dọ́dọ̀ Ọọ̀ni ni o Ọọ̀ni Ògúnwùsì Ọ̀jájá Ọọ̀ni ńlá ní í ṣe kìí ṣe pé ẹ máa fojú pé ẹ ń fi Adéyẹyè wò ó kì í sì ṣẹlẹ̀ kínní tí ó kọ́kọ́ wá nìyí o this is not his first incarnation abàmì èèyàn ni ṣùgbọ́n ká máa sọ lọ. Àwọn ará Pọtugí kan lọ sí ilẹ̀ Ìbíní nígbà wọ́n dé Bìní wọ́n rí gbogbo bí nǹkan ṣe lọ wọ́n ní ọba gidi ni ó ní ẹ má sọ bẹ́ẹ̀ ní bàbá mi kan bẹ́ẹ̀nbì kan Uhẹ̀ làwọn ń pè Ifẹ̀ wọ́n ní Ẹ̀sọ́gbànà Bìní àtàwọn kan wọ́n sì ń sọ́dọ̀ tí wọ́n máa kí ara wọn ní làwùhẹ̀ àwọn tí wọ́n ti Ifẹ̀ wá bí àwọn kan tẹ́ ẹ bá dé ìlú Abagun tẹ́ ẹ dákọ yẹn ọ̀nà méjì ni a lè gbà pé àwọn ará Àkálẹ̀ ibi tí Àbòdì bá wà Àbòdì túfẹ̀ wá pé Àbòdì tó wá láti Ifẹ̀ bí ẹ bá rí wọn kẹ́ ẹ ní mo sọ bẹ́ẹ̀ Ifẹ̀ làwọn kan ti wá nínú wọn kẹ́ ẹ bá mọ̀ bí ọ̀rọ̀ Ifẹ̀ ṣe fẹ̀ lọ tẹ́ ń gbọ́ dáadáa. Àgbọ́yé. So ní 14 something táwọn yẹn wá ọba Benin wá sọ fún wọn pé ẹni tó jẹ́ bàbá òun kékeré lẹ rí ńlá ń bẹ 400 cubits kìíní owó ẹ̀ṣẹ́ àkóbí wọ́n máa ń èèyàn lọ kẹ́ ẹ lọ wá wọn kẹ́ ẹ lọ rí wọn nígbà táwọn náà máa dé Ifẹ̀ wọn ò jẹ́ kí wọ́n rí Aláàfin ẹsẹ̀ lásán ni wọ́n rí wọn ò jẹ́ kán rí Ọọ̀ni ẹsẹ̀ lásán Ọọ̀ni ẹ̀rù jẹ̀jẹ̀ ní Ọọ̀ni kí mo pè é. Ẹ̀rù jẹ̀jẹ̀ ní Ọọ̀ni. nígbà Àjàgbó mògún létí tí mo kì lẹ́ẹ̀kan ọmọ ológun yìnbọn ọdẹ alẹ́ elémere tí ọ̀kọ́ bẹ̀rẹ̀ pé à ń jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò around 1530 ó sọ fún ẹni tó kọ́kọ́ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kínní Òkòrò Gángan ó ní nǹkan mẹ́ta ló gbọ́dọ̀ ṣe ó ní ìkíní ò gbọ́dọ̀ jágun wọ ìlú Ifẹ̀ rárá ó lè wọ̀ ní orísun wa nìyẹn the first thing tí Ààrẹ Ọ̀nà Kakanfò gbọ́dọ̀ ṣe nìyẹn òun ló sì wá di wàhálà sí wa lọ́rùn nígbà Àfọ̀njá tó mókì rẹ̀ ọmọ ẹ bá wa kì í mọ́lọ́mọ́ ló kó ló bẹ̀rẹ̀ rẹ̀ mo yá ọ níyùn nígbà tá Àfọ̀njá tó lọ rè kọlu Apòmù nígbà òjò pé Àólẹ̀ tó jẹ Aláàfin ó ṣòwò ẹrú wọ Apòmù baálé Apòmù sì jẹ́ kí wọ́n nà ló bá ní Kásíkàndá lọ gé orí rẹ̀ wá ó gé o ṣùgbọ́n ó ti tàpá sí àṣẹ Aláàfin Àjàgbó torí ara ilẹ̀ Ifẹ̀ òun l'Apòmù. Ìkejì ni pé wọ́n lọ sí Ìwéré Ilé o Ìwéré Ilé ni ìyá tó bí Aláàfin Àjàgbó ti wá ẹ ò gbọ́dọ̀ kógun ja Ìwéré Ilé. Ẹlẹ́ẹ̀kẹta Kakanfò ò gbọ́dọ̀ gbénú ààfin kan kò gbọ́dọ̀ gbénú ìlú kan náà pẹ̀lú ọ̀lẹ́ Aláàfin àgbò méjì ò gbọ́dọ̀ mú mi ń kótó. So Àjàgbó gan ó mọ tí Aláàfin jẹ́. Tí Ọọ̀ni jẹ́. Tí Ọọ̀ni mo ṣàn sọ Aláàfin tí Ọọ̀ni jẹ́ ṣùgbọ́n ẹ bá fẹ́ fi dà pa ọwọ́ pa ojú ìdá Aláàfin ní fi kú ṣeré ni. Ọọ̀ni.
ẹ bá fẹ́ fi idà pa ojú da Aláàfin ìjọ ni ó ń fi kú ṣeré nì. nítorí Aláàfin tẹ́ ẹ gbòyìn tẹ́ ẹ pè tẹ́ ẹ kàn pè ṣàpọ́n náà. ikú bàbá yèyé. ikú bàbá yèyé, ikú lórí bàbá, ikú lórí yèyé, kábíyèsí ní jẹ́ kábíyèsí. Aláàfin ló gbalẹ̀ láti òkè ọya ní river Niger títí dé river Volta ní Ghana. ọba ńlá tí ń fọba jẹ títí di bíi 20 ọdún àbí nǹkan sẹ́yìn. ọba wọn lájàṣẹ́ ààfin ìwọn alájàṣẹ́ ikú bàbá yèyé ló lọ fi jọba mẹ́ ó dọ̀bálẹ̀ fún kábíyèsí ni tó lọ wọnú YouTube. kí wàá ní ìbáṣepọ̀ àwọn méjèèjì. ní sùúrù mò ń bọ̀ ní in the 70s Ìbàdàn gan lèmi ti wá tó sì jẹ́ pé wọn Ìbàdàn pọn bélé lẹ̀ wá tí wọ́n jẹ ọba aláyé bàbá wa Adébímpé. Aláàfin wa sọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ òun ló fàṣẹ sí kádádé òun náà ló fàṣẹ sí kí Ṣọ̀ún ó dádé ó kò sì jayò pa. Máa sọ méjèèjì fún ọ lónìí. àwọn kan tí wọ́n ń gbé mú ní Ògbómọ̀ṣọ́ wọ́n fẹ́ gbọ́rọ̀ ni. àjò Olúbàdàn láàkọ́kọ́ náà láyé bàbá wa Alẹ́ṣinlọ́yẹ́ Aláàfin fọwọ́ sí ni. Aláàfin lé bàbá wa Ṣítù ọmọ ààrẹ Látòsà ó lè kúrò lórí oyè kan tó bí Aláàfin. ìwà náà ni Rẹ̀fín tó dé. ẹ má jẹ́ ọba Olúbàdàn Rẹ̀fín ẹ má jẹ́ àfi tá a bá mọ̀ tán àwa yìí sì mọ̀ tán Ọlọ́run fún wa. náà ṣé wọ́n á rí Aláàfin tá à ń sọ̀rọ̀ yìí. jagunjagun ni Aláàfin. nígbà Isaac bàbá Jacob àti Ísọ̀ tí ó bímọ ló sọ fọlá lákòókò. Isaac ló fẹ́ fún ní ló fẹ́ ṣèṣúre fún torí Isaac lẹ̀gbọ́n ìgbọ́n kò rí bẹ́ẹ̀ Jacob ló gba kìnní ló gbà rí rẹ̀ kò sì lè ré kúrò. Jacob ló gborí yìí Akẹ́yìndé gbẹ̀gbọ́n ni. nígbà tí Jacob náà bímọ ńkọ́ Judah ó ṣe burúkú ju nǹkan mìíràn lọ. ọmọbìnrin tó fẹ́ ọmọ rẹ̀ Támà wọ́n ń pè. ọmọ Judah ó kú kò ráyè fún Támà ní ọmọ kò ráyè fún lóyún dépòdépò ó tún mọ àwọn ọmọ rẹ̀ kàn máa ṣe ọmọ méjì kú. Támà gan wá dàbí ọgbọ́n ó wá dúró sójú ọ̀nà ó daṣọ borí àfìgbà Jacob gan bá sùn ló tó bí ọmọ tó fà á di pé ìran Judah kò parun. tí wọ́n ń pe Jésù tí dọ̀la wọ́n ní Lion of the tribe of who? Judah. of Judah. ọmọ tó wá kéré jù pátápátá ọmọ Jésè òun ni David o. òun kọ́ ló pa Goliath. kí lẹ̀ ń pe Jésù? Son of David. ṣé David wá jẹ́ bí alákọ̀ọ́kọ́? àwọn ìran kan ti lọ nínú méjìlá yẹn mẹ́wàá wọn rí wọn dọ́là. ṣé ẹ má jẹ́ àpòrọ̀ tanra wa jẹ ẹlòmíì lè jẹ lórí báyìí pé wọ́n kọ́kọ́ bí i. kẹlòmíì sì wá tí Yorùbá pè ní Akẹ́yìndé gbẹ̀gbọ́n ó sì ó ń ṣẹlẹ̀ tí mo sọ náà ló ṣẹlẹ̀ ní England tẹ́wọ́ ká tu àtú kò síbi tí ì ti ṣẹlẹ̀. so láàrin Ọọ̀ni àti Aláàfin. ibi tí mo lọ gangan nìyẹn kó ní kálukú ká fún wọn ní ọ̀wọ̀ tiwọn tó bá jẹ́ gbogbo nǹkan spiritual ọ̀dà ṣé Ọ̀yọ́ lè lọ gbé Òkè Ìtasẹ̀ kan láwọn fẹ́ gbé Òkè Ìtasẹ̀ wá sí Ọ̀yọ́ ni igi wẹ́rẹ́ lókè bí oníyàwó ọ̀sẹ̀ wẹ́rẹ́ lókè Ìtasẹ̀ èjìgbé abọ́rẹ́ o. ṣé a fẹ́ lọ gbé Òkè Ìtasẹ̀ ilé Ọ̀rúnmìlà tá a fẹ́ wá gbé sí ṣó ṣeé ṣe kọ́ yóò gbé lọ ni. kò ṣeé ṣe. gbogbo ọjọ́ a fi ń bọ nǹkan ni lótùúfẹ̀.
ní Ifẹ̀ yẹn gangan ọba lúfẹ̀ ń bẹ́ẹ̀ ọ̀run tọ́ ó láwọn nǹkan kan gan tí ọba lúfẹ̀ láti ṣe fún Ọọ̀ni kọ́ Ọọ̀ni kan tó dórí oyè a gbọ́dọ̀ máa tún sọ ní ìsìn ṣùgbọ́n náà ní bá ti débẹ̀ tán spiritually is the father of all Yorùbás kí ni mo pè é spiritually is the father of all Yorùbás àtọ́ba àdìjòyè ṣùgbọ́n tó bá ti di on the political gbogbo ìjà tí Aláàfin jà ń kọ́ gbogbo ibi tí gbogbo ń dá ní lónìí wọ́n rè wáṣọ tí mo wọ̀ yìí wọ́n láàránmọ́ láṣọ Ìṣẹ́yìn ní Ògúnṣọ́ àránmọ́ láṣọ Ìṣẹ́yìn ní Ògúnṣọ́ àbí. bẹ́ẹ̀ni. kí ni jẹ́ Ìṣẹ́yìn tí ọba sọ̀yọ́ ìlú káàlù nǹkan Ọ̀yọ́ ló ti ṣẹ̀ wá Ọ̀yọ́. kálukú ló níbi agbára ẹ̀ dé. ní 1775-76 láyé bàbá wa Abíọ́dún tá à ń kọrin pẹ́ láyé Olúgbọ́n mo kẹ́bọ̀rù méje a ò máa fìwé lórí láyé Àrẹ̀sà mo sì ń bọ̀ lórí Olúgbọ́n Àrẹ̀sà tó ń kò yó. mo kẹ́bọ̀rù méje a ò máa fìwé lórí láyé Àtàndá Adégoolú Abíọ́dún èmi rà àkókò mo ràrán mo rí pinrin bàbá aṣọ velvet satin láti ń wọ̀ from 1775-1776. níbo lóde Ọ̀yọ́ ìlú wo ló nírú ẹ̀? onínàná ọ̀nàná ní Ghana ọmọ Oòduà ni ta ló lọ gbà á lẹ̀ ńgbà táwọn ebe fẹ́ fojú ẹ̀ hàn kan Aláàfin tó rán Kakanfò lọ ọba wo ló lè ṣe wẹ́ ńgbà Aláàfin sọ fún Kakanfò Àfọ̀njá kó lọ gbórí epo balẹ̀ àpòmọ̀ wá àwọn ọba kan wà tí wọ́n ń sọ̀sọ́kúsọ Aláàfin ìsọyìn fún nọ́mbà 2 nọ́mbà 14 kọjá yé ìgbàdá Aláàfin láyé ní kóyìnbó tó dé Kakanfò tí ẹ̀ kò ní rán ara rẹ̀ láti lọ sọrí ọba yẹn kalẹ̀ àwọn olóyè rà lásán ní ọ̀ràn bẹ́ẹ̀ lọ gbórí lágbájá wá f'Aláàfin ká ní jẹun tájá ń jùrò. K'Aláàfin ọmọ ipò Ọọ̀ni ló fi sọ fún Kòkòrò Gàngàn pé àti gbogbo tí wọ́n ti ń pè é all the 15 Ààrẹ Ọ̀nà Kakanfò ni wọ́n sọ fún ní Ìpẹ̀bí pé ọ̀ gbọ́dọ̀ gbogbo nǹkan tó bá wù orí ọ̀ gbọ́dọ̀ délé Ifẹ̀. ẹ ń bá sọ pé kò sí camaraderie láàrin àwọn ọba wa irọ́ ló pa. mo pàdé ọba kan lọ́dọ̀ Ọọ̀ni mo súnmọ́ Ọọ̀ni púpọ̀ Ọọ̀ni Adéyẹyè yìí àkàndé èèyàn ni èmi Mọ́gàjí mo fẹnu ara sọ mo gbogbo nǹkan tí mo ní mo fi sọ tó bá pè mí ńgbà mí Mọ́gàjí bò ní bá ní òde ọ̀dá nǹkan ò ṣẹnu re òkè lẹ́yìn ìmọ̀ rẹ̀ máa tún kì í dìgbìnìbí àti àkún lọ́lọ́run ló rán wá sílẹ̀ Yorùbá máa tún kì í máa tún sọ fún pé má gbọ́n táwọn èèyàn ń sọ o àkàndé èèyàn ni ọ́ o má ṣe tó ń ṣe o a ní ẹ rọ́wọ́ mi ní ọba ju nǹkan ńlá sí mi ìyẹn ò ní. mo lọ sí Ifẹ̀ ní ọlọ́jọ́ inú ààfin ni mo sùn hòtẹ́ẹ̀lì rẹ̀ wà ńbẹ̀ o tó ní kán gba yàrá fún mi o ó tún ní kí n wá sùn nínú ààfin. ó mọ nǹkan tí mò ń sọ. bàbá wa mo sẹ́ǹdì kìíní kan sí ọ nígbà tá a fẹ́ jẹ Kakanfò ipa tí mo kó ń bẹ̀ àwọn Yorùbá mọ̀ létà torí mo lọ bá bàbá wa mo ní bí nǹkan ṣe ń lọ mo ní mo ṣe pàdé bàbá Awólọ́wọ̀ mo ní the first thing ó kọ́ ṣẹlẹ̀ ní pé èmi mo gbé bàbá mi lọ sílé bàbá Láyọ̀dé tí bàbá Awólọ́wọ̀ wá sọ́njọ́ náà ní pé báwo lọ ṣe fẹ́ rí ìpè Awólẹ̀ ni bàbá Láyọ̀dé wá ń bè lọ bàbá mi wí Olúyẹmí ǹgbọ́ báwo la ṣe fẹ́ rí ìyẹn ní 1979 mo ń sọ yìí tàbí 1980. wọn àti ìrí ìpè Awólẹ̀ dì sí yìí àti ìrí ìpè Awólẹ̀ ìrè ntí ààrẹ Ọ̀nà Kakanfò yìí bá ẹ lọ bè lọ́wọ́ Balógun Akin Ọ̀ṣuntókun ó dé lẹ́kùn tó lóun lajagun láàrẹ̀ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá ààrẹ ń ṣe é débi kó ń fẹ́ rí pé ó débi kan tí pé ń pọ́n mu lóhùn
tí ò lè sọ nǹkan kan. kí la wá fẹ́ ṣe. á pàpàrè òun náà ni Aláàfin sọ ó lẹ́yìn tí ó ń taká tó rè é pè yìí ó lákọ̀ọ́kọ́ jẹ Kakanfò torí Kakanfò ló ṣẹ̀ sáláàfin. ó ní Kakanfò tí ó bá ṣiṣẹ́ wẹ̀ ó ló láìpẹ́ kó bá lọ ó lóun gan tó ń já láàfin ó lóun ó láìpẹ́ kó ń gan bá lọ ta la fẹ́ rí tó lè sọ pé mo fẹ́ dúró tilẹ̀ Yorùbá jẹ́ pé ó fẹ́ fi ẹ̀mí ara ẹ̀ lẹ̀. ṣáìwá fẹ́ fi. àwọn kan wá ń sọ pé bá ti fi lágbájá jẹ Kakanfò bá ti fi tàwọn jẹ Kakanfò àwọn aláìmọ̀ kan. ń bò láwàá rí pé. wọ́n ní mo ti lé èèyàn ń rẹ lọ́wọ́ ti ṣé débì kan wọ́n mú òun ẹ̀ lọ́n gbogbo ẹ̀ kò tí ẹ̀ lè sọ̀rọ̀ kò lè gbápá mọ́ àgbà tí wọ́n tó pè padà kò sí lóhun ó dàkẹ́ mbẹ̀ ó ti náwó nára lórí kínní wọ́n ti láwọn ibìkan bẹ ní Old Ọ̀yọ́ tára ti lọ sọ pé ibi báyìí báwo la ṣe fẹ́ dá owó bẹ̀ mọ̀ ní gbogbo Old Ọ̀yọ́ àwọn Fúlàní ti gbàbẹ̀ kan àwọn aláìmọ̀ kan tán mọ iṣẹ́ tí ibà ń ṣe èmi gan tí mo gbà pé mo fẹ́ ṣe olóye rẹ̀ kò easy fún mi tí inú fídíò tí mo sẹ́ǹdì sí ọ bàbá pè mí ní bí aago kan lọ́sàn-án nígbà à ń jẹ Kakanfò ń bọ́ ló wà mú ní mo wà lẹ́kọ̀ọ́ ìjọ tí ààrẹ gan kọ́ máa wọ ìpẹ̀bí nìyẹn láà ń jẹ Kakanfò wà lẹ́kọ̀ọ́ ṣé ìwà kọ́ lọ dá owó kínní ilẹ̀ mo ní bàbá mò ń bọ̀ ní ìsìn ìjọ yẹn lẹ́gbọ́n mi Pòfẹ́sọ̀ Adéjùmọ̀ ń bọ̀ láti ìlú ọba bí mo ṣe gbé ọba bàbá ti pé o àti ẹ̀dúró mú nǹkan kan bá a ṣe gbéra wa nìyẹn straight to Ọ̀yọ́ to àfi ládèkó bá a ṣe débẹ̀ Ayolo tí máa kí Aláàfin ó ti bẹ̀rẹ̀ sí Adéjùmọ̀ kíní kan Sọjí Adéjùmọ̀ Mágàjí bí wọ́n ṣe ó ti ń sọ káwa gan tó sọ̀kalẹ̀ Aláàfin ti mọ̀ ó ti ní kán lọ gbójókòó fún wa bá a ṣe débẹ̀ ǹjẹ́ kákan kí bàbá bá jókòó àwọn ọba tó wà ńbẹ̀ wọ́n ju ogún lọ ló wá ń sọ fún ọ ọmọ yóò ó wà lára wọn tá a fi ń jẹ oyè lónìí o nǹkan báyìí ló wá bá mi sọ nǹkan báyìí la ṣe o ká tó rí ẹni tá a fẹ́ fi jẹ́ o ní táwọn èèyàn mọ̀ ṣe irú nǹkan yẹn lèèyàn ń sọ síta. ṣé bí pé a fẹ́ fi bá Gani Adams rúbọ. bẹ́ẹ̀ ni. ẹ fẹ́ fi rúbọ fúnlẹ̀ Yorùbá ní báyìí. kì í ṣe pé a fẹ́ fi rúbọ àwọn ẹni tó sọ pé a fi rúbọ gbogbo ẹni tó bá lè ṣe é oní nǹkan làjẹ́ ó ṣe é. ẹni tó gbà pé èmi gan tó gbàǹgbà sùn lọ́yẹ́ mo fẹ́ ṣe é fúnlẹ̀ Yorùbá là ń sọ yìí ṣé wọ́n lè ṣe ọ̀dà wọ́n lọ jẹ kankan ṣé o lè ṣe. àwọn ọmọdé lè mi kì í ṣe. ọlọ́run ló wọlé lòun Gani Adams ṣe wáyé ọmọdé ọmọ ọdún tí mo fi jù lọ ni. ó yẹ àgbàlagbà ní ọ̀jẹ̀. kọ́lọ̀ ń bá ń lọ́rẹ̀ ẹ̀mí ẹ̀. àmín àṣẹ. màá wò ó ń gbà mí báyà sùn mí pé báwo lọmọ ọkùnrin yìí ṣe ń rí ṣe. bàbá Adébánjọ gbéṣẹ́ ńlá kan lé wa lọ́wọ́ ó ní ká lọ fọ́ọ̀mù War Council ká lọ dá ẹgbẹ́ sílẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ tó ń jẹ́ àwọn ajìjàngbara ààrẹ dẹ̀ kó wọn jọ SSSG là ń pè South West Stakeholder Security Group owó tó kọ́kọ́ fi gbé gbogbo kí yẹn kalẹ̀ níṣojú mi báyìí níṣojú Yínká Odúmákin níṣojú Ṣọlá Lawal níṣojú Báṣọ̀run Ṣẹ́gun Sọ́ní níṣojú Balógun Akínọ̀sítókun apọ̀ was over 7 million tọmọkùnrin yẹn ná níṣẹ́pọ̀ ni. àtúpẹ́ ìran Yorùbá. nígbà tá a sì fún wọn ní machine motorcycle ó gbé wá lórí Facebook bàbá Adébánjọ ló kọ́ fi motorcycle mẹ́wàá sílẹ̀ 300,000 lára àgbà ẹ̀ 3 million bàbá Adébánjọ ní ẹ kọ́kọ́ lọ́ọ́ fi bẹ̀rẹ̀ náà èèyàn mélòó la fẹ́ máa sọ fún. èèyàn mélòó la fẹ́ máa sọ fún. àwọn ibìkan sì wọ́n ń lẹ̀ Yorùbá lọ́wọ́ pé the only security tó wà exist níbẹ̀ is SSSG àwọn vigilante 1 vigilante 2 Àgbẹ̀kọ̀yà Àgbẹ̀lẹ̀kọ̀yà 2 gbogbo OPC tí ìjẹ́ ìṣe ti Gani Adams kó wọn mọ́ra ibà Ààrẹ Ọ̀nà Kakanfò ó kó wọn mọ́ra. kó tó di pa máa lọ. ṣé ẹ ti fẹ́ mọ́ lọ ni. kí ni tẹ́ ẹ bá láǹfààní láti rí ààrẹ Bọ́lá Tinubu kí lẹ ẹ bá sọ. ìyẹn wà láàrin mi àti ààrẹ. I should respect him enough. He's the president of Nigeria. And lọ́kàn ara tèmi olóṣèlú ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu. He may have what is called a very thick skin lédè òyìnbó pé kì í gbọ́ kì í gbà ni ó gbóná bí àpárá. But I can tell you he does not have a thick skull. He does not have a thick brain. ó ń ronú. èmi àti wọn ìṣọ̀rẹ́ o ìṣojúlùmọ̀ o wọ́n mọ̀ mí o èmi náà mọ̀ wọ́n o ṣùgbọ́n a lè jọ ṣe ṣùgbọ́n mo respect ẹ̀ tó bá sì ní sọ màá sọ. àwọn kan ń ṣe APC lónìí kí ni ń jẹ́ APC?
nígbà tí Àtíkù kọ́ lóun fẹ́ jẹ president ṣebí ACN AD gbogbo Yorùbá lónìí Afẹ́nifẹ́re lónìí bẹ́ẹ̀ni Afẹ́nifẹ́re is AD is Afẹ́nifẹ́re end of story ó kúrò ńbẹ̀ ó lọ fọ́ọ̀mù tiẹ̀ orí tiẹ̀ yẹn l'Àtíkù ti wá ṣe president ìwọ ò ṣe president ńgbà náà ní 2007 wáyé tí Bọ́lá Tinubu ò fi ṣe president ó mọ̀ pa àsìkò tó gbọ́dọ̀ 2011 ta ló ti ṣe president Dan Fulani kí ló kọ rẹ̀ El-Rufai bó Nuhu Ribadu yóò dà fún ọ Nuhu Ribadu bẹ́ẹ̀ ni Nuhu òun ni ó ṣe Tinubu òye ṣe ń gbà náà ó yé pé kò tí ì tó àsìkò bàbá wa rí Buhari ọ̀hún tó ti lulẹ̀ bí àṣà ẹ̀gbọ́n wa Bọ́lá Ahmed Tinubu ó tún wá ń sunkún lórí tẹlifíṣàn àwọn èèyàn wa ṣe mọ̀ pé ọ̀rọ̀ ẹkún sì le ọ̀rọ̀ ẹkún le àwọn ìyàwó tá a fẹ́ sílé máa gbọ́ àbúrò mi torí àwọn ìyàwó tá a fẹ́ sílé wọ́n gbọ́ jù wá lọ bá a bá jẹ̀bi láti bí láyé dọ́run ìjọ bá ti rí ìyàwó rẹ tó bá ti rẹ̀ sí sunkún ọ̀rẹ́ mi ò ti lulẹ̀ bó jẹ́ pé wọ́n ló jẹ̀bi ìwọ lọ́mọ rẹ̀ ló mọ̀ bínú ìwọ ló jẹ́ o lọ́ba máa bẹ̀rẹ̀ nítorí ti sunkún bí Buhari ṣe ń sunkún yẹn láwọn Nàìjíríà náà sọ pé ẹni ire ẹ mọ́ sunkún mọ́ ẹ padà ó lọ́wọ́ ọwádìí pé wọ́n ń bẹ̀ náà ni Tinubu bá débẹ̀ ńlẹ́ o ẹkún kọ́ lọ̀rọ̀ yìí ààbọ̀ tó kò jù bá ń lọ nọ́mbà bá tó ṣùgbọ́n bàtà ń bá tó wọ́n ti wá ṣe pé ẹlẹ́gbẹ́ pé gbogbo Nàìjíríà lórí bíi mẹ̀sáyà àwọn kan rí èmi ò lè rí bẹ́ẹ̀ òtún mo mọ̀ tọ́ ara nǹkan tá a máa ń sọnù Afẹ́nifẹ́re wo lulu rẹ̀ ibi tá Afẹ́nifẹ́re báyìí ní ẹ bá kẹ́ ẹ máa lọ tẹ́ ẹ bá ti lọ ẹ̀yìn lẹ̀ lulẹ̀ nígbà tí a sọ pé ẹ má tẹ̀lé Abacha njó ní ẹ tẹ̀lé ẹ lulẹ̀ a ní ẹ má tẹ̀lé Buhari ẹ tẹ̀lé ẹ lulẹ̀ so kí ló kàn Afẹ́nifẹ́re ọdún yá ní ìsìn ẹ tún tẹ̀lé Tinubu ṣé ẹ tún lulẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹkọ́nọ́mì pẹ̀lú gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àwọn darandaran àti gbogbo nǹkan míì ọjà bó ló ṣe rí ẹni tí ń bá mi lọ ọjà tí ń bẹnu lé ẹ béèrè pé ọdún kan sẹ́yìn àbí nǹkan bọ́dún sọ̀rọ̀ ọdún mẹ́ta sẹ́yìn èló ní mú lọ ọjà èló ní mú lọ nísìn kí là ń rà bọ̀ tí gbogbo ó rí ta ṣẹlẹ̀ báyìí àbúrò mi Isaac Fayose ló tẹ̀ wá demonstrate ẹ̀ wheelbarrow kan ló gbé lọ ọjà pẹ̀lú 250,000 bí ṣe ń rà náà ní kò sí kò kún wheelbarrow kọ̀tán a quarter of a million naira kò kún wheelbarrow ní nǹkan tó fẹ́ gbé lọ lé ẹ wá Afẹ́nifẹ́re lulẹ̀ ta ló lulẹ̀ n táwa ń sọ oyè wa bí Bọ́lá Tinubu ṣe wá rí i pé àwọn ti gbé Buhari dé level tó yẹ pé even NEPA bill gan wọn lòun nìkan làwọn fẹ́ rí a certificate tó fi di pé lecturer gangan tí ó gbà sí yunifásitì gbogbo tí lecturer bá ní ẹ̀yin ọmọ ẹ lọ kó wá o àbẹ́ẹ̀ lè wọ University of Ife o ẹ ní 5 credits ní Shangri-La ẹ sì gbọ́dọ̀ gba credit ní English àti mathematics ẹ gbọ́dọ̀ ní gbogbo ẹ̀ ẹ tún gbọ́dọ̀ pass JAMB ẹ gbọ́dọ̀ gba 200 àwọn lecturer gangan tí wọ́n ń ṣe àwọn òfin yẹn wọ́n gbọ́ fún Buhari wọ́n ní ẹni táwọn kan ò lè gbà sí yunifásitì wọ́n láwọn gbà pé lọ́ọ́ ṣe president yìí lọ́ba bàjẹ́ so kí ló kàn Afẹ́nifẹ́re àwa tá a mọ̀ pé kò lè so èso Bọ́lá Tinubu gan mọ̀ pé ẹ jẹ́ kó kọ́kọ́ lọ ná bó o bá lọ òun lèmi tán tó lè lọ òun ni mo fi ń sọ pé àwọn orin APC yìí àbí ADC rárá ADC yìí gbogbo nǹkan tí opposition ní tí Bọ́lá Ahmed Tinubu tó fi wọlé ní 2023 àwọn ò ní tí wọ́n fi wọlé ní 2015 àwọn ò ní wọ́n ní Buhari wọ́n léèyàn tó dàbí Buhari tí gbogbo Nàìjíríà fẹ́ rally round ẹni tí ìbá rí bẹ́ẹ̀ òun ni Obi ṣùgbọ́n ṣé gbogbo àwọn tó ń ṣe kínní ẹ̀dájẹ́lẹ̀ àwọn ará òkè ọya àtàwọn Yorùbá kan wọ́n gbà pé kí Obi ọmọ Ìgbò kó di president so wàhálà kan nù yóò bí ò bá sì ṣe ẹgbẹ́ yẹn náà tó ti kú torí yẹn sọ kí nìkan fún wọn ṣe póòlù kan láàrin àwọn ADC ọ̀hún wọ́n ṣe póòlù kan wọ́n ní èèyàn mélòó ni ó dìbò fún Àtíkù o wáyé pé Àtíkù ni 4% èèyàn mélòó ni ó dìbò fún Nasiru wáyé pé Nasiru ni no Àtíkù 8%
Nasiru 4%, Chibuke Rotimi Amichi. ó ti fẹ́ yọ Rotimi gan kó ń bí ọ̀rọ̀ rẹ̀ nísìn. Amechi 4%, Obi 84%. Lọ́rọ̀ kan ṣá, ibi ọ̀rọ̀ ń lọ ni pé Obi nìkan ló lè wọlé, ṣùgbọ́n ṣé wọ́n gbà fún wọn? So wọn léèyàn bíi Buhari, wọn tún wá ní bàbá ń gbẹ́jọ́ tó kóyàn lọ́wọ́ tó kóyàn lẹ́yìn tó tún ní press fi Tinubu láti máa fi support tiẹ̀, máa fi gbá máa fi ṣùgbọ́n. àwọn gómìnà tẹ̀ ti lọ ọ̀dọ̀ Tinubu, ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà. wọ́n lè mọ lọ Ọlọ́run lọ 21 náà ló lọ ọ̀dọ̀ Jonathan, kí ló mú bọ̀ mbẹ́ 21 tó lọ ọ̀dọ̀ Tinubu, òfúrútù fẹ́ tẹ̀ ní kálẹ̀mí Tinubu. Ó yẹ kó mọ̀ pé onílù kan tí màá lùlù ńlé bàbá mi, ẹ̀gbọ́n mi lérè onílù, nígbà àwọn bàbá mi bá ń lọ sójú ogun, bàbá mi bàbá látẹ̀ máa ń pè wọ́n, ibi wọ́n máa ń kó wọ́n ti ń jẹ wọ́n ti máa ń ṣe wọ́n ti máa ń pa ako fún ẹṣin wọn. ẹ̀gbọ́n wa kan lọ tà lóò ní wọ́n tà fáwọn kan tí ń tẹja, inú sì bí wa gan-an. lọ́rọ̀ kan lórí àwọn ibẹ̀ yẹn ló yẹ ká máa fi ṣó. Ibẹ̀ ni Súlè Onífìlà, ẹ máa mọ Súlè Onífìlà ń bàdàn lágbé ni yóò sọ sítórì yẹn fún yín tó rò ní ló bẹ̀ ọ̀fẹ́ la ṣe fún un. Ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé ọ̀rọ̀ yóò kò tiẹ̀ àwọn èèyàn mọ̀ nǹkan kan ní ibi ọ̀rọ̀ dé ní ìsìn. Bẹ́ẹ̀ bá lọ wá èèyàn bíi Òbí lóun tó tún fẹ́ fíìlì ìkejì yẹn, nítorí tẹ́ bá lè fẹ́ wá èèyàn tí ó dàbí Tinubu yóò ní gómìnà. Òbí gan ṣó ní gómìnà kankan, ṣó ní House of Rep kankan, ṣó ní Senator kankan. Gómìnà gan tó jẹ́ gómìnà Abia, ó ní kẹ̀ṣẹ́ torí tòbí lòun fi wọlé. Òbí ò láṣẹ lẹ́nu rẹ̀, kò láṣẹ lórí rẹ̀. So ta ni ó tún ṣe bá, tẹ́ ẹ bá mú Òbí lónìí, ta ni ó tún ṣe backup fún Òbí nínú ẹgbẹ́ yẹn tí wọ́n fi máa lè sustain ẹ̀ lọ bí wọ́n ṣe rí ṣe fún Buhari kó tó di pé Buhari joyè. So ta ló dàbí ìkíní Buhari nínú ẹgbẹ́ yẹn, ìkejì ta ló dàbí Tinubu nínú ẹgbẹ́ yẹn. Òótọ́ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ mi ń sọ o, mi ò mọ̀ bí èèyàn ń burọ́ o, èmi ò tí ì rí. Àwọn kan sì wà mẹ́tẹ̀ẹ́ yìí Mọ́gàjí ò lè bá ṣe, ǹdẹ̀ bẹ́ẹ̀rù bá ṣe. Àwọn kan ní kí n má máa sọ, èmi ò lè bá ṣe, èmi ò ṣe lóṣèlú o. Àtíkù ńkọ́? Sí àsìkò tí Àtíkù ìbájọba was 2019, mo wà nínú àwọn tí ìfá èmi àti Balógun Akẹ́rìndínlókun la mú lọ bá bàbá Fáṣọ̀rántì, táà tó mú wá bá bàbá Adébánjọ, táà fi parí gbogbo aáwọ̀ pẹ̀lú Ọbásanjọ́ ní pé ká fi make sure pé Ọbásanjọ́ gan àtàfẹ́nifẹ́re àgbà Àtíkù láàyè, nítorí pé ńgbà yẹn ó sì dáa ju Buhari lọ. Ṣùgbọ́n lóde òní pẹ̀lú wàhálà tá a wà yìí kì í ṣẹ̀rù Àtíkù, nítorí wà lọ́wọ́lọ́wọ́ yìí kì í ṣẹ̀rù Àtíkù. Mo fẹ́ sọ̀rọ̀ kan. Nítorí bá a ṣe fẹ́ lé àwọn dáradára lọ kò sí lọ́wọ́ Àtíkù. Ọwọ́ Òbí ló wà. Ó wà lọ́wọ́ Òbí. Òbí ọ̀kọ́ kú ní táwọn èèyàn ọmọ nìyẹn wọ́n lè lọ lẹ́ẹ̀mejì as gómìnà. Wọ́n èmi sí gómìnà tó ń impeach lẹ́ẹ̀mejì, ó sì lọ ilé ẹjọ́ ó sì gba nǹkan rẹ̀ padà. Nígbà tá a ṣèwádìí tá a wá wò pé wọ́n ní owó náà ni. Adéyanjú ní tẹ́bi tó wọn ọ̀bá sí kí wọ́n bẹ́ẹ̀. Wọ́n mọ̀ dábọ̀ owó ló fàjà lẹ̀. Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ wọn fi gbogbo ara tàbí taratara wà pẹ̀lú ẹ̀yin Yorùbá lọ títí, pàápàá Afẹ́nifẹ́re. Kí ló fà á? Ẹ̀yin sì súnmọ́ wọn. Bàbá mi ni, èmi ò lè purọ́ láéláé, wọ́n ṣe oore náà fún mi. Kì í ṣe pé bóyá mo gba kọ́bọ̀ rí lọ́wọ́ wọn o. Bọ̀ ọ ṣe oore pé wọ́n ní ṣe bẹ́ẹ̀ lè bá bàbá sọ̀rọ̀. Èmi bàbá lè bí àpárá. Mo lè bá bàbá sọ̀rọ̀ báyìí. Kán ní Mọ́gàjí ò lọ lónìí, ó tó dọ̀la, ọ̀yà sùn, ká tún bẹ̀rẹ̀. Ẹ̀ ní rí ìbínú ẹ̀yọ kan, kò sì sí ọ̀rọ̀ tí Mọ́gàjí fẹ́ sọ tí mi ò ní sọ. Ọ̀rẹ́ mi Akin tiẹ̀ sọ̀rọ̀ sí wọn jọ́kan ẹ̀rù bẹ èmi gan. Bàbá tún ní ẹ lọ fún wọn lóúnjẹ, ẹ̀rù bà mí pé Ọbásanjọ́ tẹ́ gbogbo èèyàn ń pariwo rẹ̀. Ṣùgbọ́n bàbá tèmi mọ́ o,
yóò gbọ́ ẹ yékéyékéyéké yóò sì farabalẹ̀ dáhùn. lórí ọ̀rọ̀ restructuring a bá bàbá sọ̀rọ̀ bàbá dẹ̀ gbọ́ tiwa bàbá ní convince me nígbà tí bàbá ní you have convinced me. èmi ò tún mọ ṣùgbọ́n wà ń jọba ìgbà tí wọ́n wà ń jọba tágbára ń bẹ lọ́wọ́ wọn kí ló dé táwọn ò ṣe gbogbo ohun tó tọ́ ó ṣe jẹ́ gbọ́n kù ń bẹ́ẹ̀. sórí tí bàbá náà ẹ bá bèrè ọ bàbá náà rí nǹkan sọ bàbá had been conditioned to be who he is nígbà tí bàbá lọ sí India ní 1964 àbí 65 tó dé 66 3 days before the January 15 coup and he was roommate ṣé o ń gbọ́ mi dáadáa with Nzogu ẹni náà ń pè ní Nzogu ló kọ rẹ̀ látọ̀ Panam kò wá láti ilẹ̀ Ìgbò ní tẹ́ lè pè ní Delta Ìgbò ni torí ẹ̀ tẹ̀ ní dọ́rẹ́ àṣàbà gan tẹ́ẹ̀tì kan Panam lọ́rọ̀ kan ṣá Nzogu ò lè máa tú àṣírí ikú fún torí it will have been a security breach 3 days before the coup kò mọ nǹkan pa nígbà kú ṣẹlẹ̀ tán nígbà tán bẹ̀rẹ̀ sí kó gbọ́n wọn fẹ́ kó Ọbásanjọ́ náà Ọbásanjọ́ sì rojọ́ pé èmi ṣẹ̀ dé ni tí n bá sọ fún ẹ pé àwọn Yorùbá kan nínú ológun Ọbásanjọ́ láti mọ̀ pẹ́ àwọn tó ní kò gbọ́dọ̀ kò sí bó ṣe fẹ́ wà ńbẹ̀ wọ́n ṣe Yorùbá so ṣé Yorùbá náà ti fìyà jẹ Ọbásanjọ́ rí ni. àwọn náà wá fìyà jẹ Yorùbá padà. wọn ò ní láti fìyà jẹ Yorùbá padà ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó máa darí ẹ because you are already conditioned. wàá rántí nígbà wọn bẹ̀rẹ̀ lọ́wọ́ Nelson Mandela wọ́n láwọn disappointed pé wọ́n Nelson Mandela tẹ̀wọ̀n wọ́n bá wọn Cuba wọ́n bá wọn Russia. àwọn ọ̀tá Amẹ́ríkà ló ń bá ṣe. Mandela ní it will be wrong to assume that your enemy automatically becomes your enemy. nígbà táwa ń jàjàgbara ẹ̀yin Amẹ́ríkà communist lẹ pé àwa ẹ̀yin condemn wa ẹ̀ bá wa jà síjà wa àjàjà wa tán àwọn tí wọ́n ń fún àwọn ọmọ wa tí wọ́n láti kúrò ní South Africa nítorí pé àwọn apartheid wọ́n ṣe sínú àwọn tó ń gba àwọn ọmọ wa sínú àwọn tó ń sọ pé kẹ́ fún àwọn ọmọ wa ní education gbogbo fún wa lówó láti jàjàgbara ẹ wá dé ní ìsìn ẹ wá ní kí n má rántí àwọn Cuba ìṣe ní rántí wọn èmi ìṣe kílọ̀ tí ń pè ó ẹni tí ba ojú ọ̀rẹ́ jẹ́ o àwọn tó ń dúró tì wá àbí pọ́n bá mi jà o wọ́n máa ń bá yín jà èmi ò lè dé wá gba ìjà yín jà tí ò rí sọ ni àìmọye àwọn tó ti da Ọbásanjọ́ lẹ́yìn tó ṣe tí Yorùbá náà ni máa dára wọn iṣẹ́ wa ṣe dídà nìkan o wọ́n lè sún Yorùbá ẹgbẹ́ wọn gan sínú kòtò díyà kan ti kú ni jẹ́ra díyà kan ti kú ni nígbà náà fẹ́ dájọ́ fún díyà ẹ lọ́ọ́ bèrè tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́ bàbá mi Bọ̀dé George ó súnmọ́ wọn náà púpọ̀ kí ló fi sá kúrò Nàìjíríà láyé Àbàjá he was chief of staff to the díyà chief of principal staff àbí nǹkan wọn làwọn jókòó báyìí lọ́sàn-án sì rìn bọ́ ṣe ń pọ̀ bẹ́ẹ̀ pé kí wọ́n pa wọ́n ní Yorùbá ló pọ̀ jù ó ní ọ̀rọ̀ tó ń sì sọ ó ní kò yẹ rárá ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹjẹ́ àrò báyìí ọlọ́dẹ̀ẹ́jọ́ yẹn nìkan tó tàn lónìí kó kéṣe Yorùbá ò pé kẹ́rù ẹ̀ máa lọ ìyá coming for you. àmì ìtẹ́ bá pé Yorùbá màá sì rẹ́rìn pé ẹ̀ mọ Yorùbá gbogbo àwọn ọ̀rẹ́ mi tí wọ́n bá kọ́kọ́ gbé kinní ọ̀hún sórí báyìí tí wọ́n ń sọ̀sọ́ kú sọ́dọ̀ ní gbogbo ọ̀rẹ́ ìkíní náà ọ̀rọ̀ rẹ̀ right torí you don't have the facts. èkejì àwọn tí wọ́n ń sọ kinní ìjọba ẹ̀ máa wọ́n má jọ yẹ ẹ̀ lẹ́nu nígbà wọn tẹ̀ tó ń ṣe Yorùbá nation ṣe kí ni bọ́lá sì máa tẹ̀. At the end of the day wọ́n á padà wá bá mi ní pé Mọ́gàjí n tẹ́ ẹ mọ̀ sọ́mọ̀ right àwọn ará tá a jọ ń ṣe how can you leave one extreme and go to the other? How can you be saying that it is about Yorùbá nation or nothing? Kẹ́sì kúrò lóyè kẹ́ bọ́ sọ́rọ̀ Tinubu ẹ jẹ́ pé you are not even convinced about Yorùbá nation. So orí oníkálukú tó bá béèrè lọ́wọ́ wọn wọ́n á rí nǹkan tó máa sọ wọ́n bá béèrè lọ́wọ́ bàbá Ọbásanjọ́ náà òun náà rí tiẹ̀ sọ.
kí wà ní àmọ̀ràn yín fún àwọn ọmọ Nàìjíríà, ọmọ Yorùbá gbogbo èèyàn pátápátá? Bàbá Awólọ́wọ̀ wọ́n ní kíní letterhead kan mo ti ní kan rí lọ́wọ́ mi tí ẹ̀ máa ń tó ṣẹlẹ̀ inú rere mi wọ́n náà má jẹ́ kó ṣe ìjákulẹ̀ fún mi. Ibi tí mo ti fi ń hàn ní ìbárí mọ́ bàbá kọ sórí headline lórí letterhead wọn yẹn ọmọ tí bàbá kọ síbẹ̀ bàbá ní ìbúdọlá bàbá ní bá má ṣe ń bú àwọn sí òun lọ́lọ́run sì ń máa dáwọn lóhùn tó sì nígbà kan wà nínú yàrá yìí tí yẹ pé ní ìmọ̀ bóyá máa jí ọjọ́ kejì mo tọrọ mo ń sọ fún ẹ ìwọ náà mọ nǹkan tí mo ti go through health wise in the last 2 weeks ṣé o lè believe pé mi náà mo ń bẹ sọ̀rọ̀ ayé so èébú dọ́là lèmi náà gbogbo nǹkan tó bá wù wọ́n kí wọ́n sọ kankan tèmi mọ̀ ni pé títí tí a fi lọ jẹ́ pé Olódùmarè ọ̀rọ̀ Yorùbá yìí kò lè kúrò lọ́rọ̀ mi láéláé yóò mọ̀ tó máa fi dà sí ni tí ò bá yé wọn eléyìí tí n bá lè sọ fún kó gbọ́ ṣùgbọ́n mi wá fi kókó lè mọ̀ pé mo láti jẹ́ kẹ́nìkan gbọ́ nígbà mo ń bọ́ lọ́wọ́ mi sọ̀rọ̀ kù sí mbẹ̀ tọ́lọ́run mi bá ti ṣe nǹkan tí mò ń fẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá ó ti tàn bí bàbá Adébánjọ ṣe sọ èmi ó sì lọ máa yọ̀ mi tí n bá wọ̀ gbogbo àwọn tó ń bú bàbá lójú ayé nígbà bàbá kú tán ṣé ìyàwó pírẹsidẹ́ǹtì ò wá sínú lẹ́yìn ṣé gbogbo àwọn gómìnà tí wọ́n máa ń bú kò sí kankan tí ò wá ìjọ tí mo wà ń bẹ̀ ń gba ẹ̀gbọ́n mi Gbẹ́ngà Daniel tó kó gbogbo àwọn senators wá sínú lẹ́yìn Yáyì ni o gbogbo àwọn senators South West Bámidélé Ọpẹ́yẹ gbogbo wọn plus Akpabio wọ́n wá ń fi mí hàn láwọn ìwọ ọmọkùnrin kíní ìkọ̀kan ni wọ́n á ń bẹ̀ sí bẹ̀mí lọ́wọ́ látòrí Akpabio mọ́lẹ́mí náà ìbí mi ilẹ̀ máa ń gbè lọ́ta yín ṣé wàá rí sọ pé tí ẹ mọ̀ mí rí àbí kí ẹni tó gba nọ́mbà mi ń gba nọ́mbà so kí ló kàn mí tọ́lọ́ bá rán mi lèmi ń ṣe tó bá wo oníkálukú ó ṣe kankan tí mo mọ̀ ní pé ìpàdé ó dọ̀dọ̀ Olúwa ọba oníkálukú ó dẹ̀ṣẹ̀ ọwọ́ rẹ̀ dáadáa àwa ti kọjá ẹnìkan ló lè fi owó àbí nǹkan àbí ọ̀rọ̀ tútù tó jẹ́. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Mọ́gàjí Gbóyèga Adéjùmọ̀ Mọ́gàjí Ìbàdàn bí ọba abòmí àgbà mọ́jẹ́lú bàjẹ́ gbọ̀ǹkà Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá bàbá tó kàn sí yín jọ mí mo lérò pé ẹ tún dá wa lọ. bá a bá sọ á kú bá a bá sì sọ ńkọ́ á kú ká kúkú sọ kí gbogbo èèyàn mọ̀ ká yànnà náà ká jẹ́ kí gbogbo èèyàn rí i pé ntòdé ló dé ntòdà ló dà làbí kẹ́fi dé kánù tó di àbókí kẹ́nìkan má wàá sọ pé àjọṣe kìíní ọ̀hún gbà gbogbo ẹ̀ tó bá túbà tó túṣẹ. bá a bá sọ àákú bá a sọ àákú kákúkú sọ kákú. ẹ ṣeun àmọ́ rí yín bá o àgbà ò ní tán lórílẹ̀ ẹ pẹ́ fún wa o kò jẹ́ mi. o àwa lè ẹ mọ̀ bá. ẹ ṣeun. àwa la mọ̀ wá mẹ́sì jẹ́pẹ́ yìí náà lẹ wá tẹ́ ẹ bá wa káṣá àti bára wa ṣe ń tó dáa káṣí bára wa ṣe nǹkan rí nǹkan yìí nǹkan ẹ̀yẹ láṣẹ Èdùmàrè ilẹ̀ Yorùbá o kò ní í bàjẹ́ o àmín ní tàwa o àṣẹ ní tàwa ń bi tá a forí sí o ọ̀rọ̀ wa bí ọ̀rọ̀ ọmọ náà jọ́ àtẹrù rẹ̀ ní wò bá dijọ́ kan láàmọ̀sán yìí rán mi létí. kò jẹ́bi tí àárìmọ ní òwúrọ̀ tòní Peter Ọlásùpọ̀ Captain P2 òun lórúkọ tèmi ó dìgbà kan náà o. ẹ ṣe é pọ̀ sá.